olóyè Sunday Igboho ìbọmọ Yorùbá ní ta ló lórí ọba ńlẹ̀ Yorùbá tẹ́yìn náà bá ní sábòsí ẹsẹ̀ láti gbà tí kábíyèsí ti fún Ọọ̀ni ìrìṣà ní 48 hours pé bá dá kan mi padà àtìgbà náà ní Ọọ̀ni ìrìṣà ló ti bẹ̀rẹ̀ aburú. olóyè Sunday Igboho a mọ̀ pé Alhaji Rasheed Ládọjà ìyan yín ni from the beginning alábòsí dẹ́ làwọn náà a mọ̀ pé Ọọ̀ni olórí alábòsí of Nigeria Limited a mọ̀ pé èèyàn yín làwọn náà gbọ́dẹ̀ lọ́dọ̀ wọn tẹ̀lé sí ládé yẹn ọ̀dẹ̀gún àwa tó láti mọ́ gbọ́ ti pẹ́ kódà ilé kan bẹ lọ́yọ̀ wọn ń pè nílé Alóòdì oríkì wọn nu ládé Aláàfin Ọ̀ládé bí wọ́n ṣe máa ń kì wọ́n nu ẹni bá fẹ́ mọ̀ pálàfin ládé kọ́ wá sáàfin adé tí ìyá lájà rẹ̀ ò lè gbé sórí wọn ò gbélé lórí tó bá lè rè kọjá lẹ́sẹ̀ mẹ́ta pẹ̀lú àwọn adé tí mò ń sọ yìí ẹ sọ pé èyí sọmọ Ọ̀yọ́ ẹ sọ pé èyí sọmọ ọba wọ́n yí pé Ọọ̀ni ìrìṣà àti Àfà Rasheed Ládọjà wọ́n jọ pawọ́pọ̀ lórí kábíyèsí ni ẹjẹ́ àgbà fúnra wa ní ìlú Ọ̀yọ́ lágbà ìlú Ọ̀yọ́ lólórí ìlú Ọ̀yọ́ lólórí gbogbo ìlú nílẹ̀ Yorùbá yìí. mo dúpẹ́ fọlọ́run alhamdulillah mo kàn fẹ́ sáré pass message yìí fún olóyè Sunday Igboho bàbá mo kí yín kú oríire inú mi dùn gan bí mo ṣe gbọ́ pé ẹ gba òmìnira torí nínú olólùfẹ́ yín ni mo wà ọ̀nà nǹkan mẹ́ta ló jẹ́ kí n fẹ́ràn yín àkọ́kọ́ ni wípé ẹ jẹ́ olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá nínú olólùfẹ́ Saheed Òṣùpá dẹ́lẹ̀ mi wà mo máa ń gbórin ẹ̀ gan láti kékeré mo ti máa ń gbọ́ so mo máa ń gbọ́ tó máa ń kì yín àti bí ìfẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn sọ́dọ̀ yín so ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tẹ bá rẹni tó fẹ́ yàn jẹ mo fẹ́ràn ẹni tó bá yẹ pé ó dúró ti aláìní tó lówó bá fẹ́ fojú fọwọ́ lágbá lójú mo fẹ́ràn yín lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ ètò jẹ́ kí n fẹ́ràn yín lẹ́lẹ́kẹta ni wípé ẹ̀ ń jà fúnlẹ̀ Yorùbá láti dá dúró nínú àwọn tó gbé Yorùbá nation dání ni mo wà àwa lè má yọjú bọ̀tí a fọ́lọ̀ yín tanyanya bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹ rí i pé inú tí mo fi ròyìn ni pé ẹ máa ń jà fẹ́tọ̀ ọmọnìyàn tẹ́ ẹ̀yin náà bá wọ̀rọ̀ yìí dáadáa ẹ rí i wípé ẹ̀tọ́ Aláàfin ń jà fún tó fa wàhálà láàrin Ọọ̀ni àti kábíyèsí lọ́yọ̀ọ́ ẹ má sì já tanra wa kí wọ́n fi rú mi tí mo tún kéré lọ́jọ́ orí sí kábíyèsí Ọ̀yọ́ lónìí jẹ Aláàfin bí kábíyèsí Ọ̀yọ́ ṣe ń ṣe yẹn náà máa mọ̀ ṣe torí máa jà fẹ́tọ̀ máa jẹ́ kí ó yé Ọọ̀ni ìrìṣà wípé kò tó mi ọmọ ni mímì kì í ṣe ẹrú báwo ni ẹni tí a fi rólé pé bá a múlé dání òkè Ọọ̀ni ìrìṣà ipò wo ló wà nínú ọmọ Odùduwà ipò wo ló wà nínú ọmọ Ọ̀kànbí ṣé gbogbo wa ọmọ tán ni àmọ́ tán ẹ má jà torí pa lágbára kí Ọọ̀ni máa wo pé àwọn lágbára kán dẹ̀ fẹ́ máa tánìsì orúkọ kábíyèsí ẹ̀mọye bloggers náà ti gbé jáde ni wọ́n sponsor ń gbọ́ kábíyèsí tiwa lọ́yọ̀ ó sì ní owó tí ó gbé fún blogger sáwọ́ táwa jọmọ rẹ̀ tá a jẹ́ fámílì rẹ̀ tá a jọjọ́ lọ́mọ ọba tóun ti dé tí kábíyèsí ti di bàbá wa sáwà ní jáde láti protect orí àpèrè àwọn bàbá wa tọ́pọ̀lọpọ̀ bá ń rí wa lórí social media wípé ẹyin àfáà yìí ṣàwo mí lé lájúlẹ̀ kéèyàn kan máa ta àbùkù sórí àpèrè àwọn bàbá tí wọ́n bí mi wọ́n ní wọ́n bú bàbá rẹ̀ ọ̀sọ̀pọ̀jọ́ kù rẹ̀ kọ̀ọ̀la ojú ọkù rẹ̀ ti tó ọ̀yẹ́ nì kó tó di pa jáde oní tètè wá ti ń gbọ́ kó tó di pa jáde síta láti máa defend ìlú Ọ̀yọ́ torí kábíyèsí kọ́ là ń defend ìlú Ọ̀yọ́ là ń defend oní tètè wá ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn bloggers bẹ́ẹ̀ ṣe wá dé yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nínú jíjáde yín kábíyèsí Ọ̀yọ́ náà lọ́wọ́ nú ẹ o wọ́n ti rìnrìn àjò rẹ̀ ṣáájú o tẹ́yìn náà sì mà kó tó di pé Alhaji Rasheed Ládọjà Olúbàdàn àwọn náà lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ mọ́ wàá dé wọn mú yín mọ́ra tó rà mọ́ yí pé Ọọ̀ni ìrìṣà àti Àfà Rasheed Ládọjà wọ́n jọ pawọ́pọ̀ lórí kábíyèsí ni àìsí fẹ́ gbà fà síwájú ni olóyè Sunday Igboho ìbọmọ Yorùbá ní ta ló lórí ọba ńlẹ̀ Yorùbá tẹ́yìn náà bá ní sábòsí ẹ jẹ́ àjọ bára wa sọ̀rọ̀ kí Yorùbá dọ̀kan èwo ni ká máa sọ ká máa gbéra wa lẹ́sẹ̀ láti ìgbà tí kábíyèsí ti fún Ọọ̀ni ìrìṣà ní 48 hours pé bá dá kan mi padà àtìgbà náà ní Ọọ̀ni ìrìṣà ló ti bẹ̀rẹ̀ aburú láti máa ṣe sẹ́láàfin ṣùgbọ́n bẹ́ẹ̀ àbá bí bóni bá lọ là ń bọ̀
àjàsáwò la yamut ẹ̀san ò ní kú o. Ọlọ́run bá máa ń mú yàn ìmọ̀ dárí ẹ̀ṣẹ̀ jiyàn ni kì í dárí ẹ̀san jiyàn. Tó bá yẹ pé bó ṣe rí nìyẹn nígbà táwọn baba ńlá baba wa fi yín rólé pé báwa múlẹ̀ ìdání pẹ̀lú àdéhùn tẹ wá padà dojú ìjà kọ àwọn ọmọ tí wọ́n nílé, tẹ́ ń padà dojú ìjà kọ kábíyèsí lọ́yọ̀ọ́, tẹ́ ń dìtẹ̀ gbogbo ọ̀tẹ̀ yín tẹ́ ń dì gbogbo ẹ̀ kò sí ètò bòǹbẹ̀ àti rí, ṣùgbọ́n wà yín nájú dáná làwọn mọ̀lẹ́ gà lébù náà. Ọlọ́run yóò fi kábíyèsí borí, yóò fi ìlú Ọ̀yọ́ borí. Àfi tó bá jẹ́ yí pé ojú ọ̀nà àbùsí kọ́lẹ̀ wà. Ẹran ní Ọ̀yọ́ empire kan ti ṣe ó ti tú wọ́n ti kókó mbẹ́. No, tí bàbá rẹ̀ tó bá gbalé síbì kan tí lálọ́ọ̀dù dẹ̀ nìkan kó mbẹ́ tó bá lọ gbalé mi síbòmí ṣéyẹn ní kọ́ mọ́ jẹba bẹ́ẹ̀ mọ́, ṣéyẹn ní kọ́ mọ́ jẹba bẹ́ẹ̀ mọ́ ní ọmọ ìjọkọ̀ ìyá rẹ̀ mọ́, ṣéyẹn ló ní kẹ́rù ọmọ dàrí ẹ̀mọ́ lẹ́rú, ṣéyẹn ló ní kọ́ mọ́ rẹ̀ lọ́mọ. ẹjẹ́ gbà fúnra wa ní ìlú Ọ̀yọ́ lágbà, ìlú Ọ̀yọ́ lágbà, ìlú Ọ̀yọ́ lólórí, ìlú Ọ̀yọ́ lólórí gbogbo ìlú nílẹ̀ Yorùbá yìí. Òkè olóyè Sunday Igboho ti dé kí wọ́n wá máa sọ pé Odùduwà nation làwọn fẹ́ jà fún káwá òbí bóyá wọn la ṣèyọrí ń bẹ. Kí ni jẹ́ kí ni jẹ́ Odùduwà nation? Nígbà Yorùbá nation bá tún wá dé, tí Yorùbá nation bá tún dé, so ẹ má tẹ̀lé kẹ́ ẹ sọ pé èèyàn ò jẹ́ Yorùbá nation nígbà tá a ti gbòmìnira, kẹ́ ẹ wá lọ dá Odùduwà nation yín gbà lómìnira. ẹ̀yin ọ̀rá dáadáa, èyí tẹ́ ẹ̀ nírònú tí ẹ̀ mọ tí ẹ tẹ́ ẹ̀ mọ́tọ́ tẹ́ ẹ̀ lè sọ, tẹ́ ẹ̀ mọ́tọ́ tẹ́ ẹ̀ lè sọ. Ẹ má sì jẹ́ tẹ̀yìn dọ́là dọ̀túnlá kíkàbí eléyìí kó lọ ọjọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kí wọ́n tún fi ọmọ mi ẹlòmíì jẹ ọba Aláàfin, kí wọ́n tún fi ẹlòmíì jẹ ọba Ifẹ̀ tí ò bá ti gbà fún ilẹ̀ Yorùbá lọ́jọ́ yìí àti gbogbo àwọn orí adé tán jẹ́ ọmọ gangan tí èsẹ̀ rú, tí ò bá ti gbà fún wọn bí ó ṣe máa rí nìyẹn, bí ó ṣe máa rí nìyẹn, bí ó ṣe máa lọ nìyẹn. Tẹ́ bá fura sí gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ lóyányán ló sọpọ́tì kábíyèsí wa Abdulhakeem Oyewade lórí ọ̀rọ̀ yìí, torí pé a mọ̀ wípé n tí ń ṣe n tí wọ́n ń ṣe n tí wọ́n ń jà fún wọn ọ̀jà lórí ẹ̀bí, ọ̀jà lórí ẹ̀bí náà. Mùsùlùmí Ọ̀yọ́ ó gbà fún, Kìrìsìtẹ́nì Ọ̀yọ́ wọ́n gbà fún wọn, wọ́n gbà fún wọn. So tó bá yẹ pé n tí wọ́n ń ṣe yẹn ọ̀dà fúnra ara wa náà láti máa sọ fún wọn pé kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́, kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́. So ẹni yìí wà léèyàn jẹ́jẹ́ ni, kábíyèsí wa èèyàn jẹ́jẹ́ ni. Olóyè Sunday Igboho a mọ̀ pé Alájà Brọ̀sídì Ládọjà èèyàn yín ni from the beginning, alábòsídẹ́ làwọn náà. A mọ̀ pé Ọọ̀ni olórí alábòsí of Nigeria Limited, a mọ̀ pé èèyàn yín làwọn náà gbọ́dẹ̀ lọ́dọ̀ wọn tẹ̀sí ládé yẹn ọ̀dẹ̀ gun àwa tó láti mọ́ gbọ́ ti pẹ́. Kódà ilé kan bẹ lọ́yọ̀ wọn ń pè nílé Alóòdì, orí kì wọn nu ládé Aláàfin Ọ̀ládé bí wọ́n ṣe máa ń kì wọ́n nu. Ẹni bá fẹ́ mọ̀ pálá àfin ládé kọ́ wá sáàfin. Adé tí ìyá lájà rẹ̀ ò lè gbé sórí, wọn ò gbélé lórí. Tó bá lè rè kọjá lẹ́sẹ̀ mẹ́ta pẹ̀lú àwọn adé tí mò ń sọ yìí, ẹ sọ pé èyí sọmọ Ọ̀yọ́, ẹ sọ pé èyí sọmọ ọba. Bó ṣe rí nìyẹn. That is my advice for you. Olóyè Sunday Igboho, o bàbá Dami, mo fẹ́ràn yín gan, mo dẹ̀ gbà fún yín. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Sáwọn alẹ́.